bàbá ti sọ̀rọ̀ o. King Sunny Adé ti sọ̀rọ̀. Kí ni bàbá wí? Kí ni bàbá sọ? Màá mú fídíò tí bàbá ṣe, tí wọ́n ti ṣàlàyé, tí wọ́n ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára lẹ́yìn tí ọmọ wọn obìnrin kan tó jáde lójú òpó Facebook, Instagram, Twitter wípé kí àwọn ọmọ Nàìjíríà kàn gba òun, kí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹ̀ṣọ́ aláàbò, kí wọ́n ran ẹbí bàbá òun lọ́wọ́ torí pé láti bí ọjọ́ méjì ni àwọn ò ti rí bàbá, ni àwọn ò ti mọ ibi tí bàbá òun wà, ìyẹn King Sunny Adé. Lẹ́yìn tí ọmọ yẹn tí ó ké gbàjarè lórí ayélujára, ó ní ọ̀kan nínú àwọn ọmọ bàbá tó jọ́kùnrin tí òun náà ń kọrin, lòun náà bá bọ́ síta ló bá ní kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n má ka ọ̀rọ̀ ọmọ bàbá obìnrin tó sọ̀rọ̀ yẹn o. Ó ní kí wọ́n má ka ọ̀rọ̀ obìnrin yẹn sí torí pé bàbá ò sọnù, àlàáfíà ni bàbá wà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ló ti wá ń fa wuyewuye láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ló ti fa fanfà tí ó sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ bàbá Prince Adéníyì Sunny Adé tó kó wọn láyà sókè, tí oníkálukú ń bira wọn léèrè wípé níbo ni bàbá lè wà, níbo ni bàbá lọ, pé ká má ka ọ̀rọ̀ yẹn sáwàdà, ká má ka ọ̀rọ̀ yẹn sí eré. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ bí bàbá King Sunny Adé báwọn gangan ṣe jáde sọ̀rọ̀ ní ìrọ̀lẹ́ ọjọ́ Tuesday, ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ 29 oṣù kẹrin ọdún tá a wà yìí. Kí wá ni bàbá sọ? Kí ni bàbá wí? Ipò wo ni bàbá wà? Ìlú wo gan ni bàbá Sunny Adé wà? Ẹ jẹ́ kí a gbọ́rọ̀ lẹ́nu bàbá, kí a jọ wò, ká jọ gbọ́ ohun tí bàbá sọ. Glory be to Almighty Father in heaven. Ènìyàn bóni lára jáṣọlọ, ènìyàn láṣọ yìí ni tí mo fi ń múra. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn mi o, all over the world. Mo dúpẹ́ o. Àwọn ọmọ mi wọ́n fẹ́ rí mi, wọ́n sáfẹ́ everybody fẹ́ rí mi. Àárín ọjọ́ tí mo lọ sinmi, òun ni wọ́n pè wọ́n rí mi. Mo ti àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Mi lọ́bi kan, wọ́n jí mi gbé lọ́bi kankan o. Wọ́n jí mi gbé o, wọ́n gbé mi o. Mi ò dẹ̀ gbéra mi. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. And I have to thank the whole world, you my fans. Òun náà ni ẹ̀yin náà ti gbọ́ tí ẹ ti rí tá a mú wá fún yín yẹn, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí bàbá King Sunny Adé tí wọ́n bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn olólùfẹ́ wọn káàkiri àgbáńláyé tí wọ́n bá wọn sọ. Kí wá ni tó ṣẹlẹ̀? Kí ló fà á tí ọmọ bàbá obìnrin ó fi wá jáde lórí ẹ̀rọ ayélujára tí ó fi wá ń ké gbàjarè, tó fi ń pe gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn ẹ̀ṣọ́ aláàbò pé kí wọ́n jọ̀ọ́ kán bá àwọn wá bàbá àwọn jáde torí pé àwọn mọ ibi tí bàbá àwọn wà. Bá a ṣe ń fimú fínlẹ̀ lórí ọ̀rọ̀ yẹn, a gbọ́ pé aáwọ̀ kan wáyé nínú ẹbí bàbá lórí àwọn property
tí bàbá ní. Ṣùgbọ́n iléeṣẹ́ wa ń ṣe ìwádìí lọ́wọ́, à ń tọpinpin ìṣẹ̀lẹ̀ yẹn lọ́wọ́ láti fi mọ n tó wà nídìí bí ọmọbìnrin bàbá bó ṣe ké gbàjarè síta wípé káwọn èèyàn gbà òun fún òun mọ ibi tí bàbá òun wà, àti bí ọmọ bàbá míì tó ń jọkùnrin tó náà ń kọrin bí ó ṣe jáde láti sọ̀rọ̀ tako ọ̀rọ̀ tí ọmọbìnrin bàbá sọ pé àwọn mọ ibi tí bàbá wà. Nínú ọ̀rọ̀ tí ọmọbìnrin bàbá yẹn dẹ̀ sọ, ó ní ẹni tí í ṣe mọ́níjà bàbá ó lóun fura sí i. Bó lọ̀rọ̀ ṣe jẹ́, kí ló wà ń díẹ̀, kí ló ṣẹlẹ̀ gan-an, à ń ṣèwádìí lọ́wọ́. Tá a bá ti wá tọpinpin ìṣẹ̀lẹ̀ yẹn, tá a bá ti rí òkodoro, á padà wá sórí ìkànnì yìí láti wá fi tó ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀rẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé, láti wá fi tó yín létí. Lórí fọ́tò tẹ́ ń wò lójú móhùnmáwòrán yìí, ẹ rí i wípé kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé Ẹlẹ́wẹ̀ẹ́tù Aláàfin tìlú Ọ̀yọ́, àwọn ni focus wa nínú fọ́tò yẹn tẹ́ ń wò yẹn. Ẹnìkan ni ó fi fọ́tò yẹn ránṣẹ́ sí mi tó jẹ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ wa lórí ìkànnì yìí. Wọ́n ní ara tí àwọn ń sọ, tí àwọn kan ń sọ pé Aláàfin ò fẹ́ máa bọ̀wọ̀ fún Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, wọ́n ní nìyẹn. Mo ní kí ló dé, kí lẹ rí? Wọ́n ní sẹ́mi inú ò rí náà rí fọ́tò yẹn ni, sí mi ò rí ń tó ṣẹlẹ̀ nínú fọ́tò yẹn. Mo ní kí ló ṣẹlẹ̀ ẹ láyé mi? Wọ́n ní sẹ́mi ò rí bí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọba Bímbọ́lá Akeem Ọwọ́adé bó ṣe wà lórí ìjókòó kí kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ọba Adéyẹyè Ẹniìtàn Babátúndé Ògúnwùsì Ọ̀jájá kejì Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni. Pé ṣé kò yẹ kí kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, ṣé kò yẹ kí kábíyèsí Aláàfin náà dìde kí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ bí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ náà ṣe kí Aláàfin tìlú Ọ̀yọ́? Mo wá rẹ́rìn-ín músẹ́, mo ní mo rí i tó bá jẹ́ pé yẹn ni. Mo ní sẹ́yìn tó burú wà ń bẹ̀ ni, tó bá jẹ́ pé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ni ó bá Aláàfin tìlú Ọ̀yọ́ lórí ìjókòó, wọ́n sì máa kíra wọn náà nìyẹn. Tí bá ṣe pé wọ́n pàdé, wọ́n jọ rìn wọlé ńgbà kan náà, wọ́n jẹ́ pé Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ ló bá Aláàfin lórí ìjókòó, Aláàfin sì máa kí Ọọ̀ni náà nìyẹn. Tó bá wá jẹ́ pé Aláàfin ni ó bá Ọọ̀ni ní orí ìjókòó, bí orí ìjókòó náà ni Ọọ̀ni ti máa kí Aláàfin. Bẹ́ẹ̀ ni, tó ń bọ̀ tó wọlé, tó jẹ́ pé Aláàfin máa wà lórí ìnàró torí pé òní ń wọlé bọ̀, tí Ọọ̀ni sì wà lórí ìjókòó, tọ́ni ti wà lórí ìjókòó, orí ìjókòó náà ni Ọọ̀ni ti máa kí Aláàfin. Ká mọ́ rí yẹn gẹ́gẹ́ bíi pé Aláàfin ò bọ̀wọ̀ fún Ọọ̀ni rárá, bó sì máa rí, bó sì máa jẹ́ náà nìyẹn. Wọ́n yẹ pé àwọn méjì jọ wọlé papọ̀ nígbà kan náà ni orí ìnàró náà ti máa kíra wọn. Bẹ́ẹ̀ ni, orí ìnàró náà ti máa kíra wọn. So fún díẹ̀ yìí, ẹ má jẹ́ ká rí fọ́tò yẹn gẹ́gẹ́ bíi pé Aláàfin tìlú Ọ̀yọ́ ó hùwà àrífín sí Aláàfin, rárá kò rí bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá ṣàkíyèsí àwọn events, ìyẹn àwọn òde tí àwọn ọba méjèèjì yìí tí wọ́n bá ti pàdé ara wọn, ní tó máa ṣẹlẹ̀ ńbẹ̀ náà ni mo sọ fún yín yẹn. Àkọ́kọ́ ni wípé ẹni tó bá wà
ẹni tó bá kọ́kọ́ dé síbi ayẹyẹ yẹn tó ti wà lórí ìjókòó already ṣáájú kí ọba kejì tó dé, orí ìnàró ni ọba tó dé kẹ́yìn yẹn ti máa kí ọba tó wà lórí ìjókòó. Bẹ́ẹ̀ ni ìbáàṣe aláàfin lọ́kọ́kọ́ dé síjókòó kí aláàfin tó wọlé, kí ọ̀ọ̀ni tó wọlé, orí ìjókòó ni aláàfin ti máa kí ọ̀ọ̀ni tó bá wọlé. Tó bá sì jẹ́ pé ọ̀ọ̀ni náà lọ́kọ́kọ́ wọlé jókòó síbi ayẹyẹ àbóde tí wọ́n bá lọ, orí ìjókòó náà ni ọ̀ọ̀ni ti máa kí aláàfin. Bó ṣe jẹ́ ní bó ṣe máa rí nìyẹn. So tí bá dìgbà yẹn tí ọ̀ọ̀ni bá wá kí aláàfin lórí ìjókòó, nígbà tó jẹ́ pé ọ̀ọ̀ni lọ́wọ́ kọ́ dé sórí sí òde yẹn tàbí ayẹyẹ yẹn, kí wá lámọ̀ sọ nígbà yẹn. Ṣé àwa sọ yí pé ọ̀ọ̀ni tilẹ̀ Ifẹ̀ òun náà yájú sí àbí kò pọ́n aláàfin lé ni? Kò rí bẹ́ẹ̀. Condition tàbí ká sọ pé situation ló máa pè fún wọ́n sì máa kíra wọn. Ẹ jẹ́ kí n gbé báyẹn. So ẹ má jẹ́ ká rí yẹn gẹ́gẹ́ bíi pé bóyá ṣe bá ti sọ pé jà wà láàrin wọn, ṣe bá ti sọ pé ń yájú síra wọn, ṣe bá ti sọ pé wọn àgbà fúnra wọn. Ẹ má jẹ́ ká rí bẹ́ẹ̀. Mo rọ̀ wá nítorí tọ́lọ́run ni. Ìyẹn ní abala tibẹ̀ yẹn. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá. Ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe sórí ìkànnì yìí, ẹ bá ní subscribe kẹ́ ẹ sì bá ní pín. Ẹ bá ní tan notification bell ìyẹn aago rán mi létí tó wà nísàlẹ̀ fídíò yìí, kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò, láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa. Ẹ ṣé o, àdúpẹ́, àmọ̀rírì yín.